ó ní walladhina yatawaffawna minkum wa yadharuna azwajan. Kí lẹ wí? Walladhina yutawaffawna ní sà, kìí ṣe yatawaffawna. Kí ni mo wá pè? Lọ́gbọ̀n yẹn ṣe correct ni. Kí ni mo pè? Yatawaffawna lẹ pè. والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن 4 أشهر و10 فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيهما فعلنا في أنفسهن بالمعروف والله بما تعملون خبير. torí ẹni tí ó ní béèrè kó lè bá gbọ́ yé ó ní and those who are in debt among you and leave wife behind. Torí àti àwọn tí wọ́n ti kú nínú yín tí wọ́n fi obìnrin lẹ̀ sẹ́yìn oye so they wait for 4 months and 10 days ó ní wọ́n máa dúró fún oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá and then they have fulfilled wow okay data they have fulfilled their term wọ́n ti pé àsìkò wọn nìyẹn then there is no blame upon you on what they do with themselves on an acceptable manner. Wọ́n ní kò wá sí ẹ̀ṣẹ̀ níbi kò sí fún wọn kò sí ẹ̀ṣẹ̀ fún wọn ó yẹ bẹ́ẹ̀ yẹn níbi gbogbo ohun tí wọ́n bá ṣe lórí pé kí ni o fún ara wọn which is bilmarufi tí wọ́n bá ṣe ní which is tí wọ́n bá rì má rì látara pé wọ́n ti ṣe tí wọ́n ti dúró fún àsìkò tí Allah fẹ́ so gbogbo tí wọ́n bá ṣe pẹ̀lú ọ̀nà ẹ̀tọ́ tàlá tí wọ́n bá rì má rì kò ṣẹ̀ṣẹ̀ fún wọn wallahu bima ta'maluna khabir torí pé gbogbo tẹ́ ẹ bá ṣe Allah ló máa fún wọn ní èrò so kí ni ìbéèrè wo lẹ fẹ́ bí wọ́n nù kíní yẹn. Okay, so my question now is tí Islam bá preach equality which is the Quran was saying that the widows should go and remarry so ń fún wọn ní àṣẹ àti ń pa wọn ní àṣẹ pé kán lọ remarry pé there is nothing that will happen so why tí àwọn ìyàwó ànábì yẹn why tí wọn wá pa wọn ní àṣẹ àti remarry. So that sounds number one, that sounds like a jealous type of person. And secondly, that sounds like Quran ko mú equality wá. So why tó fi pa wọ́n ní àṣẹ àti remarry? Then why tí àwọn ìyàwó ti tiẹ̀ why tí those wives don't have the right to remarry? Why is it like that? So Sheikh ẹ dáhùn ìbéèrè yẹn. Like that. Zero. Mo nǹkan yẹn mo gbádùn rẹ̀ gan 6-0. Ṣé ìbéèrè tẹ́ bìnrin bẹ̀ yẹn ó ní pé kílódé walladina ibi tọ́lọ̀ bá ti lo alladina so gẹ́gẹ́ bí ẹni tí ẹ̀kọ́ bá yé tí ń kéwúyé dáadáa yutawaffawna minkum so ẹni tó bá tí Ọlọ́run bá ní kí títàn ó dé bá yazaruna azwajan so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe tú lọ àwọn kan ní pé ìyàtọ̀ wà nínú ọ̀rọ̀ ànábì kọ́ ló ń sọ̀rọ̀ so ọlá yìí pé tó jẹ́ kẹ́ máa rí mú ní ọ̀nà tí ó tọ́ báyìí ni pé ẹ̀ ń fojú yí pé ànábì ni ó ń sọ ọ̀rọ̀ yẹn so Ọlọ́run ló ń pa àṣẹ òfin tí Ọlọ́run bá pa ní lórí ó tẹ̀lé so níbí bẹ́ẹ̀ jẹ́ ńlá ọ̀rọ̀ ni ẹ sọ̀rọ̀ sẹ́nìkan sọ ń bíbá ìpá ànábì ló ń sọ̀rọ̀. Wọ́n ti ṣẹ̀ṣẹ̀ dé ni wọ́n ti sọ kọjá sẹ́yìn wọ́n ti sọ kọjá. Ọlọ́run lo ẹni tí ó jẹ́ make submission ní kẹ́yìn náà sọ̀rọ̀ fún walladina jẹ́gbọ́ ó sọ pé kẹ́rí alladina ibi tọ́lọ́run bá ti lo alladina ismul mausuli náà máa ń pè so mausuli yẹ ó lè jẹ́ ó ti kúrò ní dárájà àwọn ànábì gẹ́gẹ́ bí ẹ̀kọ́ sí dáhùn ẹ̀tún tẹ́fẹ́ tú ṣèkì ẹ̀mí ó ti ń pẹ́ jù ẹ̀wọ́n ní sùn mọ̀ jù mo fẹ́ ṣàlàyé ìbéèrè tábèrè mo gba ṣàlàyé fún wọn. Ṣé ẹni ilé máa bá sọ̀rọ̀ ismul mọ̀júdì ni ẹ sọ tún mọ́ tẹ́ fẹ́ sọ tún fún straight. tí wọ́n fi gbọ́ ayé náà nìyẹn ẹ má kánjú lẹ́yìn lẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ kí n sọ̀rọ̀ ẹ já mi bọ́. àti ẹni já yín bọ́ lágbára Ọlọ́run ẹ ní jábọ́. so àkọ́kọ́ ni pé ayé Al-Qur'ani tá àkọ́kọ́ mú wálẹ̀ kan yẹn takhasusu rọ̀ṣúlù ni takhasusu nàbí yìí oníṣẹ́ eléyìí sìn ó kó gbogbo èèyàn papọ̀ gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ànábì èèyàn ni wọ́n dá léèyàn ni a máa dá ṣàlẹ́sà láti fi irinṣẹ́ láti fi Al-Qur'ani rán níṣẹ́ so bó ṣe jẹ́ ní walladina yutawaffawna gbogbo àwọn èèyàn tá bá ti jẹ́ mùsùlùmí lénìí láyé tá a dé lénìí sìn gbogbo ohun tó bá ti wù kó ṣẹlẹ̀ sí wa gbogbo wa a kó sábẹ́ àyà yìí tá a sì máa lò so ànábì kọ́ ló ní àyà eléyìí títí wọn kò tọ́ fún mùsùlùmí kan sì kó fẹ́ yàwó kó ju 4 lọ níta ti mọ̀ nìyẹn so ìyọ̀ǹda sì wà ń bẹ̀ torí ìbéèrè kan tí mo béèrè tí wọn ò dáhùn lẹ́ẹ̀kan òní kìíní so walladina tọ́lọ́run bá lò yẹn sì
pásítọ̀ tán bí kọ́ lẹ́yìn. bàbá yìí ẹ má jẹ́ kára ọmọ tayín tó bá ẹ ṣe sùúrù ẹ jẹ́ ṣàlàyé tèmi kí n dúró kẹ́ tó béèrè mi ètí ń bá lè dá yín dá ètí ń bá lè dá yín filẹ̀ Ọlọ́run ló lẹ́sìn pé ṣèyàn. Mr. Sheikh, nǹkan tẹ́ ń try àti sọ in essence like in conclusion ni pé there is exception for Prophet Muhammad àbí pé wọ́n ti ṣe ń gbọ́ mi báyìí. mo ń gbọ́ yín dáadáa. so kì í ṣe ọmọ èèyàn báyìí like kì í ṣe ẹ sọ pé Quran yẹn ń bá gbogbo wa sọ̀rọ̀ like everybody so exception wà fóun àbí òun ò kì í ṣe èèyàn kò pẹ̀lú wa is not among us àbí. mo sọ pé kò ṣe èèyàn sìn mo sọ pé kò ṣe èèyàn o èèyàn lànà bí o. why tí o ṣe bá wí why tí o ṣe. ìdí tí o ṣe bá wí ni pé ìdí tí Ọlọ́run ò ṣe fi Kùránì rán ẹ̀yin ńṣẹ́ tí òfin rẹ̀ mi ni òjò bá wí. Ọlọ́run rẹ̀yàn rádaràda báyìí ẹ sọ̀rọ̀ kíni ẹ má máa dákọ̀ Ọlọ́run ẹ dákọ̀ kejì ẹ̀ náà Ọlọ́run ò ràn kan. tó lé mi lẹ́nu nìyẹn bí mo ṣiṣẹ́ lé mi sọ nìyẹn tí ọba táwọn yẹn lọ́rùn. ojú tí yẹn ti máa dákọ̀ ẹni tẹ bìlífù ni. ojú tì mí bá wo. yorùbá dá arákùnrin lóhùn náà ṣèkì ẹni ẹgbẹ́ ni lóhùn náà. mo ti dáhùn lóhùn dáhùn wọn. ẹ máa gbọ́ let's hello sorry. tí Allah tí ó bá fún Ànábì ní exception then there is nothing like equality in your religion. Yeah, exactly, that's what I'm saying. ẹ ti land ṣé n tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ náà nù. Sherry, sorry. Aside that, there should be like èèyàn tí máa fẹ́ bá yín sọ̀rọ̀ nísìn, tí máa fẹ́ bá yín sọ̀rọ̀ tí bá ní gbogbo oúnjẹ tó wà nílé yín ni kẹ́ ẹ jẹ o, yàtọ̀ sí ẹ̀bà. So that now wípé Ànábì náà is not telling Prophet Muhammad pé okay o gbogbo yín o ẹ lè remarry o yàtọ̀ sí ìyàwó Prophet Muhammad so àti ó possible bẹ́ẹ̀ náà tó bá yẹ pé ọmọ téèyàn bá ń bọ́ nulẹ̀ téèyàn bá ra ń jẹ sáwọn fáwọn èèyàn nulẹ̀ ẹ lè sọ fún ọ bí wọ́n ṣe jẹ oúnjẹ yẹn tó ní kọ́ mọ̀ bá tètè tán. I don't know how to put it àti state ẹ̀ clear àníkọ́ ni so mi ò mọ̀ bí I get me. mi ò gbọ́ yín dáadáa tẹ́lẹ̀ mo ẹ̀ṣẹ̀ tó ń gbọ́ yín ní báyìí. Okay ṣé mi báyìí sorry okay call ló wọlé sorry the thing is tí tó bá jẹ́ pé ẹ sọ yí pé Quran yẹn ipò ń bá everybody sọ̀rọ̀ so mo wá sọ yí pé tó bá yẹ pé ó ń bá everybody sọ̀rọ̀ tó dẹ̀ ti fi ìyàtọ̀ tó dẹ̀ fẹ́ jẹ́ kí a mọ̀ wípé ìyàtọ̀ wà ní àárín Ànábì àti the other everybody ó yẹ kó ti state clear pé Ànábì nìkan ni mo fún ní ààyè láti ní fún àwọn ìyàwó ẹ̀ kó má rí àti sọ nínú verse yẹn so that ní nígbà tí máa defend yìí pé Ànábì o a fún ní ààyè torí pé ó jẹ́ prophet like there is no exception there is no equality there wọ́n state ẹ̀ síbẹ̀ ẹ̀yin lẹ̀ mú wá ẹ need àti máa apply logic sí question tí mo béèrè lọ́wọ́ yín like it's something we can see we can read it and now your answer is in another place why my own question is in one place ẹ wá lọ tún wá gbé mi lọ síbòmí pé àfun ní kíní kan it's not like that I'm not talking about another verse I'm talking about this verse mo fún yín ní question nínú verse. verse yìí náà mo ń tún fún yín so n tó wá wà ń bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ mọ̀ tún kíní so what's your answer now what's your answer ẹnì kejì mi gan ti béèrè lọ́wọ́ yín sìn we are asking the same question oh yeah answer according to this verse. kí ni question ẹnì kejì kí ni question ẹnì kejì. ó yá ìbéèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín sà. ṣé kò sẹ́ni tó fẹ́ béèrè lọ́wọ́ àfàmọ́ká continue. mo ní tó bá jẹ́ wípé Ànábì ní exception mo ní that means that the religion is not equally there's nothing equal about the religion in the first place. ẹ má bínú ẹ tẹ̀ jẹ́ ká mọ túlẹ̀ dáadáa jàre kí ló ń jẹ́ exception kí ni equality. torí òyìnbó tèmi lè má dé bẹ́ẹ̀ sà. Bàbá mi ẹjọ́ mo kí gbogbo lé ṣe rí gbogbo ẹni tó bá ti tó ti ní ìròrí kíní lórí ọpọlọ wọn máa ń kú ni. ẹ̀ẹ́dọ́gbọ̀n bá mi yé o. ẹjọ́ kò ṣe kúkú fún yín fún yín kò dá fún yín náà kò ń sọ general ni. wàhálà mo máa ń tí mo sọ tí àwọn àdùn yín máa ń kú bíi pé ẹ̀kọ́ ni mo kàn fẹ́ ká kàn lé. báwo ni ẹ ṣe máa ní. ẹjọ ẹ má bù wọn mọ́ ẹjọ ẹ má bù wọn ẹ má sọ foul language ẹjọ. ẹ sọ fún mi ọpọlọ wọn á ti ṣe kíní kan tí n bá ń tọwọ́ bọ ọpọlọ yín tí mo tọwọ́ bọ ìṣesí yín. ó yẹ má bínú kẹmí ẹ jáde pé mo ti sọ̀rọ̀. ẹjọ ṣé kẹ má bínú ẹjọ ẹ má yẹ ká sọ̀rọ̀ nǹkan bí èébú ẹjọ torí Ọlọ́run we are just here to discuss ẹjọ torí Ọlọ́run à ń lóòótọ́ wọn bú anybody ẹjọ ẹ ṣáà yẹ ká máa sọ̀rọ̀ bẹ́ẹ̀. ẹ sọ̀rọ̀ normal pé àkíní it is another thing ní tí mo bá sọ kì í ṣe dandan ní kẹ́ gbà
ẹ̀kọ́ tèmi kọ́ ni mo fi ń sọ̀rọ̀ yẹn so ẹ mọ̀ èmi believe pé tẹ́ bá sọ̀rọ̀ kan yẹn bí àgbọ́yé èèyàn ṣe mọ níbi nǹkan yẹn lèèyàn ṣe sọ so tèmi bá mọ̀ nípa rẹ̀ máa establish ẹ̀ pé ìkíní yìí o báyìí ló ṣe rí báyìí ló ṣe rí o kì í ṣe dandan ní kẹ́ gbà so kò mí ní kẹ́ wá máa sọ pé bóyá ọpọlọ àwọn kan ti ṣe kí n tẹ́ bá ń fún mi báyìí tèmi náà bá ń tọwọ́ bọ ọpọlọ yín nísìnyí. ní ṣèbémi ti sọ̀rọ̀ kẹ́ tó sọ̀ ṣe kì í ẹ má wọrí nítorí ẹ̀ mo ti tètè sọ̀rọ̀ so ó yà ń gbọ́ báyìí. ẹjọ ṣé mo lè láì pé àwọn ọpọlọ wọn nígbà. ẹ béèrè ẹ má bínú vaasi tí wọ́n fún wa ta kà ń bi tí ọ̀rọ̀ olóúnjẹ dé yẹn ní àtìbẹ̀rẹ̀ vaasi yẹn ṣé kó tó di pé Muhammed gba ìyàwó ọmọ rẹ̀ adopted son yẹn ni àbí àpàgbà tó gbà tán vaasi yẹn jáde. Muhammed gba ìyàwó ọmọ rẹ̀ adopted. Bẹ́ẹ̀ ni òun náà mo sọ pé ṣé ìgbà tó gbà tán ni vaasi iṣẹ́ dé ni àbí kó tó gbà. èmi ò mọ̀ bóyá Muhammed gba ìyàwó ọmọ rẹ̀ adopted o. Tábà vaasi tó fún ẹ ó dàbí látòkè ẹ tẹ bá kà ó ní ibi bẹ̀yẹn wọ́n sọ̀rọ̀ pa ọmọ ẹ̀ kan tó fẹ́ ọmọ adopted child yìí ó lè tán fi stop ṣe pé kó tó dín pé vaasi yẹn drop adopted wà normal nínú Islam gbogbo àti vaasi yẹn drop ló fi dín pé tí vaasi yẹn fi sọ fún pé òun ló ń pè ní ọmọ ẹ̀ àwọn òka yẹn aṣọ ọmọ ẹ̀ then àwọn òpè ìyàwó wọn níjà ẹ̀ báwọn ṣe máa ń pè ìyàwó wọn níjà ẹ̀ ń pé so ọmọ tó bá adopt kó jẹ́ orúkọ bàbá ẹ̀ tí ó bá dẹ̀ ti jẹ́ orúkọ bàbá ẹ̀ àbúrò tí wọ́n bá mú orúkọ bàbá ẹ̀ aláwa ọ̀nù yìí lọ́wọ́ pé inú vaasi ta kàyí náà ni tẹ́ bá kà láti bẹ̀rẹ̀ so mẹ́rin kan fẹ́ kàn fún mi pé ṣé kó tó dín pé ó gba ìyàwó ó fẹ́ ìyàwó ọmọ yẹn ní vaasi yìí drop àbí lẹ́yìn ìgbà tó fẹ́ tán ní vaasi yìí drop. ṣe rí àwọn kan ní pé wíwọlé tẹ̀mí wọlé síbí báyìí mọ bóyá ìgbà tó wọlé tán ní vaasi drop but tẹ̀mí kàn fẹ́ treat ni pé àyà yẹn àwọn èèyàn ní kò correct gẹ́gẹ́ bí host bí wọ́n ṣe sọ wípé kò correct pé Ọlọ́run ṣe lè Allah ṣe lè sọ báyìí ó ṣe lè sọ báyìí ìyá mọ̀ téèyàn bá rí nǹkan kan èèyàn máa fi mímọ̀ ara èèyàn so èmi wá ṣàlàyé fún wọn wípé correction àárín yẹn kí wọ́n mú wá fún wa ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì. ṣé mi ì tí mú correction vaasi yẹn wá látàárọ̀ ẹ rí correction tí mo mú wá ń bẹ̀ látàárọ̀. ẹ mú wá sá o. lójú yín bíi pé mi ì tí sọ̀rọ̀ lórí ẹ̀ rárá ni. bẹ́ẹ̀ tí sọ̀rọ̀ lórí ẹ̀ rárá ni sà. ẹ̀yà ó yẹ máa sọ̀rọ̀ yín lọ. so àkọ́kọ́ níbẹ̀ ni pé téèyàn bá sọ pé nǹkan ò correct èèyàn ní nǹkan tó correct sí nǹkan yẹn nìyẹn so èèyàn wà mú wá pé bó ṣe yẹ kó jẹ́ torí gẹ́gẹ́ bí lára àwọn claim tí bàbá wa ètò láyé tí wọ́n mú pé adúrú level tí wọ́n gbé Ọlọ́run sí yàtọ̀ gbé Allah sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí ní kí n máa sọ wípé sọ yẹ kó máa dá sí ọ̀rọ̀ yẹn so wọ́n á sọ gẹ́gẹ́ bí èèyàn tí ó dá ẹni tó dá èèyàn torí nínú Kùránì sí a nígbàgbọ́ pé Allah ló dá gbogbo èèyàn láyé nínú ìgbàgbọ́ tiwa nìyẹn so tí yóò sì fẹ́ kọjá wípé gbẹ́mi sí omi ò tó ọmọ ìṣẹ̀lẹ̀ láàrin àwọn tí ó dá tó wá ń ṣàlàyé bí wọ́n ṣe lo ìgbésí ayé wọn pé ẹ bá dé báyìí báyìí ní ẹ ṣe ṣe báyìí ní ẹ ṣe máa bára yín ṣe nísìn àìmọye ìgbà láti rí àwọn èèyàn tó yẹ pé ọ̀rẹ́ ni níjọ́ tí ọ̀rọ̀ obìnrin ti dà wọ́n pọ̀ ẹlòmíì wọ́n para wọn torí obìnrin ni ẹlòmíì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ẹni tá a pè lọ́rẹ̀ẹ́ ni tẹ́ bá jọ wà nínú ilé tẹ́ bá jọ wà nígbà yìí. But ẹni sùúrù ṣéèkì ẹ̀mí ẹni sùúrù mo fẹ́ gẹ̀ẹ́tì nǹkan but kíní yìí báàsì yẹn kì í ṣe pé gbogbo mùsùlùmí ló ń bá wí ṣe bá nẹ́bì nìkan ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan àbí ẹ sọ̀rọ̀ náà ẹ tán mike. ṣé ó ní ẹ sà. vaasi tí à ń kalẹ̀ kan tí ibi tá ní nẹ́bì tó ti ní ẹ máa. bẹ́ẹ̀ ni mo máa ń lọ. so nígbà tó ti wá jà nẹ́bì nìkan ló ń bá wí yẹn láò kí ẹ lórí pé gbogbo tẹ́yìn iṣẹ́ wa ń sọ pé àwọn kan para wọn torí obìnrin tó bá jà láà kí ẹ ni pé àwọn kan para wọn torí obìnrin ni kò ní fà nẹ́bì nìkan vaasi yẹn gbogbo mùsùlùmí ló yẹ kó fún so ànábì nìkan ló kí ẹ fún bẹ́ẹ̀ yẹn nìyẹn má wọrí nípa ìtẹ́ tó sọ yẹn. ẹ jẹ́ kí n ka hukumu kan fún yín. wọ́n ní man. hukumu wo tún ẹ fẹ́ ka hukumu pé gbogbo wa ló tún jọ kàn àbí. ẹ máa gbọ́ ẹ jẹ́ ńlá di kí ló ń tẹ̀ ń ṣáájú ẹlẹ́dẹ̀ẹ́ pẹ̀ dẹ́. ó yẹ ṣe kíá ẹ ka hukumu ká gbọ́. so gẹ́gẹ́ bí àwọn tí wọ́n máa ń ṣe tafsirul Qur'an so wọ́n ní ó ń bẹ nínú al-Qur'an tó jẹ́ pé man ukira rosman ورفع حكما ومنها من رسما حكما ورفع رسما so nítorí báwo mi bá ń sìn ó kó gbogbo ìjọ́mi ènìyàn pọ̀ pé gbogbo mùsùlùmí jàre ẹ má bínú pé yá ayọ́ alladhina amanu gbogbo ẹni tó bá ti nígbàgbọ́ ní mùsùlùmí so kò tí ì gbé lọ́ọ̀ rẹ̀ kalẹ̀ pé ọ̀yà o ní tí ẹ máa ṣe ni o ó ní wàá sọ fún la tadkhulu buyutan nabiyyi so ó wá mú wá pé ilé ànábì ẹ gbọ́dọ̀ máa wọ ilá anyuzana àti kó fi
ìyọ̀ǹda kalẹ̀ fún yín, kó fún yín láyé pé kẹ́ wọlé àbí kó fúnra rẹ̀ lọ sọ fún yín pé kẹ́ máa bọ̀ wálé. So irú yẹn náà a lè rí same thing lára kínní. Ẹ bá wo àwọn tí wọ́n jó lórí wa ipò agbára ni àwọn tó ń jó lórí wa náà lé ní nísìn. Kò sí ni ó lójú èèyàn kan ọ̀kan lè ṣàdédé wọ kódà kọjá ọ̀rẹ́ gọ́vnọ̀ ó lè ṣàdédé wọnú ilé rẹ̀ anyhow. Ọ̀rọ̀ gọ́vnọ̀ ẹ̀ tiẹ̀ tún wá lọ jìnnà kódà àwọn tó jà jẹ́ níbo lẹ tún yà sí nísìn ẹ jẹ́ ńláǹdì ṣé tún ti kúrò lórí báàsì yẹn. orí báàsì yẹn náà mo ń tú mi ya. ok orí báàsì yẹn náà lè ń tú. ó náà ní àbí ṣé fẹ́ dá padà sí wa lórí ni kó kan gbogbo bàbá yìí torí èmi fẹ́ fi ibi tí ẹran èmi fẹ́ torí pé mi fẹ́ fi ibi tẹ́ran ti jẹ Kùránì hàn yín o. ẹ ti ń pẹ́ jù. ẹ fi hàn mí ẹ fi hàn. sí Zoro ṣé ìbéèrè yẹn tó ti wà ṣé dáhùn yẹn tó ti wà satisfied. kò wọn dá mi lóhùn náà the thing is wọn kàn ń sọ̀rọ̀ like wọn kàn ń sọ̀rọ̀ because I have a lot of questions for him but the way tí wọ́n máa wọnú Quran yẹn wọ́n máa explain but wọ́n máa fẹ́ wá justify kíní yẹn wọ́n máa wá lọ sí another Quran tó support nǹkan tó ń sọ yẹn. So the thing is wọn àjọ wà logical rárá because he just keep saying a lot of things and everything he's saying is money kò sí ẹni tó rí any tangible thing mú jáde because ó ti sọ èmi gan wá rẹ̀ pé mo ń waste data mi because he has never said anything since morning. pé àfa ò sọ nǹkan kan. má bínú wọ́n ń sàìpọ̀ ń ṣe mistake nǹkan tí ẹ̀yin gan ń béèrè lọ́wọ́ wọn wọ́n ti shift yín sí a position pé ṣé nǹkan tá là ṣe yẹn ṣó pé àbí kò pé kò dẹ́sẹ̀ nǹkan tá à ń sọ nìyẹn nǹkan tá a fẹ́ fàyọ́ bẹ̀rẹ̀ ni pé who was talking in that place gẹ́gẹ́ bí èèyàn alára tí ń tẹ́ bá kábàsì yẹn látòkè níbi tó ti ń sọ fún pé àwọn ìyàwó ẹ nítorí pé ẹ bá kábàsì yẹn látòkè ó níbi kan tó ti ń sọ fún pé ibẹ̀ ló ti sọ fún ẹ pé káwọn ìyàwó ẹ kọ́ máa sọ̀rọ̀ bí obìnrin jù kọ́ máa wà too effeminate nínú ibẹ̀ yẹn náà ni ṣé aláàbò ń sọ̀rọ̀ ibẹ̀ yẹn níbi kọ́ máa wà too effeminate nígbà tó tún wá sọ débì kan wá ní ilé tó bá dìsáyà ọ̀rọ̀ ayé nínú wọn àwọn lè ní kálá kí Muhammed filẹ̀ nígbà ìbọ̀tọ́ bá wà after that is ọ̀run kọ́ gbọ́ nǹkan tí ó bá ń sọ kọ́ dẹ̀ máa argue pẹ̀lú ẹ̀ ìgbà tó tún débi ìsàlẹ̀ bẹ́ẹ̀ ibẹ̀ yẹn ló ṣẹ̀ tuntun wá ṣàlàyé fún pé látòkè báàsì yìí tàkà yìí látòkè ẹ̀ ló ti ọkọ ibẹ̀ ló ti kọ́ tẹ bá wò nǹkan tó ń sọ bò gan ẹ̀yin náà logically when you read this complete place you see that èèyàn yìí ti àdì ẹ̀gbọ́n ọkùnrin sí ìkíní for logical people because nǹkan tó ń sọ bọ̀ ó ń sọ ìgbà tó lọ jáwọ́ bóun ṣe ṣàánú wọn bóun ṣe jẹ́ kó succeed then from there ó kọ̀ já padà sí pé ẹ wo muslim tó bá lè kún ṣé Yẹmí lọ́wọ́ tó mọ̀ pé àǹfààní ẹ ṣe àìsàlẹ̀ ká gbé ẹ wá sókè o so à ń gbọ́. so ibi tó ti ń sọ̀rọ̀ bóun ṣe ṣàánú wọn lójú ogun tó ń ṣe ẹ̀pù wọn gbogbo ẹ̀ ó kọ̀ darí padà sí pé ẹ̀yin tẹ́ jẹ́ ìyàwó ẹ̀ o ẹ gbọ́dọ̀ máa gbéra yín káàkiri bí wọ́n ṣe ń gbéra wọn ìgbà tí wọ́n ti mọ̀ kàn so kẹ́ máa kíp ara yín tẹ́ bá dẹ̀ fẹ́ sọ̀rọ̀ níbi táwọn ọkùnrin bá wà ẹ má máa sọ̀rọ̀ bí obìnrin jù kò tọ́ fún yín láti máa sọ̀rọ̀ bí obìnrin so ó ti wá mú kúrò níbi ibẹ̀ yẹn ló ṣe ti wá sọ ọ̀rọ̀ pé ìgbà tí Muhammed fúnra rẹ̀ rí ìyàwó adopted son ẹ̀ yẹn tó go on it I'm busy tó débi tó ti sọ̀rọ̀ ń pa adopted child yẹn ó sọ pé ìgbà tí Muhammed rí ìyàwó bọ̀bọ̀ yẹn adopted child yẹn Muhammed sọ fún pé wípé kó lọ máa fẹ́ wípé ó wà òkè wípé kó má fìyàwó ẹ̀ lẹ́yìn pé kíní kan wípé but kò ń ṣe nǹkan tó wà lọ́kàn Muhammed ló sọ síta yẹn òun aláìdẹ́ rí nǹkan tó wà lọ́kàn ẹ̀ ó ti wípé so ọmọ yẹn adopted child yẹn àwọn ò ká àsọ ọmọ ẹ̀ nípa àwọn ọlọ́nkà àsọmọ ẹ̀ka ó wà ń bẹ̀ yunifásitì tá à ń tìrìtì gangan náà ní kíní yẹn so tẹ bá wo kíní yẹn látòkè ẹ rí pé èèyàn ti mix emotion ti tiẹ̀ mọ́rọ̀ yẹn nǹkan tá a dẹ̀ fẹ́ fàyọ gangan nìyẹn wọ́n ṣe ń pé bóyá Allah correct tàbí Allah correct kọ́ but what we are saying is are these words still part of what Allah was saying Allah tí ó ráyè tó fi ń rí pé tẹ bá délé Muhammed ẹ máa jẹun ẹ máa sọ̀rọ̀ ẹ ń ṣèké pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ tó rí gbogbo yẹn bọ̀ kò wá rí èṣù pa láti dọjọ́ ẹ̀ ń pa àwọn aláṣẹ máa pe èṣù àwọn aláṣẹ máa pa ẹnu abẹ́bọ̀rẹ́ kò rí inú abẹ́bọ̀rẹ́ pa bọ̀ ó ní kàn jẹun nílé Muhammed wọ́n sọ̀rọ̀ ń pa àwọn ìyàwó ẹ̀ wọ́n ń ṣèké pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ káwọn ìyàwó ẹ̀ máa sọ̀rọ̀ bí obìnrin níbi táwọn ọkùnrin bá wà ó rí gbogbo yẹn bọ̀ kò rí èṣù pa kò rí inú abẹ́bọ̀rẹ́ pa sẹ́yìn muslim sálẹ̀ tẹ́lẹ̀ wá náà abẹ́bọ̀rẹ́ ẹ rí dìvásì yẹn látòkè bí akọ́ bá yín ṣìftẹ̀ sókè dẹ̀kẹ́ ìbàlẹ̀ ìgbà tí wọ́n bá fẹ́ ràn lọ́wọ́ lẹni tó bá ti sú àbí kò mọ tí ó sọ mọ́ nísìn ìdájọ́ ń sọ dáwọn ọmọ ìlú dá wọn lóhùn náà. mo ti dá wọn lóhùn ìdáhùn mi àwọn kọ́ ni pé mo ti ṣàlàyé tó wà ń bẹ̀ fún wọn so pé dandan kọ́ ni kán gbà ó lè rọ̀ wọ́n lọ ó lè dùn mọ́ wọn ó sì lè má dùn wọn náà so kò ní gbogbo ẹ̀yà tó bá. so kama
Mr. David, sorry. ẹ̀yin èèyàn jákòó ẹ máa bá a pa tap. nǹkan tẹ́ sọ ń sìn ẹ̀ ṣẹ́rí mo ní question kan tó jáde ní under nǹkan tẹ́ sọ ń sìn tí mo fẹ́ béèrè lọ́wọ́ wọn. So the question now is, why is it that anytime tí Muhammad bá ti gba revelation, why is it that all the revelations ó máa ń báàkì gbogbo irọ́ àti anything tí Muhammad, the actions of Muhammad, the character, his way of life, everything, why tí revelation yẹn máa ń support yẹ? Báwo ni Ànábì wa Muhammad báwo ló pàtí revelation support ẹ̀ àti defamation of character rẹ̀? Oya ó ní tí nǹkan bá ṣẹlẹ̀ sáà revelation máa ń sọ̀rọ̀ fún ó máa ń support Ànábì ni. Tí ó fẹ́ ìyàwó adopted son ni ẹ̀. So ìgbà tó fẹ́ ìyàwó adopted son ẹ̀, ìgbà yẹn ṣé àyà jáde àbí kò jáde? Bẹ́ẹ̀ bá ní àyà tó jáde fún ẹ gbé àpò kí ló dé láti ọdún táwọn èèyàn gbọ́. mi ní ṣàlàyé fún yín pé èmi sọ fún yín pé why tí ó ṣe jẹ́ pé ńgbà tí ó ṣe tó hùwà yẹn tán tó wá ń challenge ẹ̀ immediately without thinking ó ní pé àyà kan ti jáde, that was Quran chapter 30. Subhanallah. Gíní ẹ̀ nẹ́tíwọ̀kì yẹn bàjẹ́ gan-an. Ẹ máa bá a pa tap. Ó ti ní bóyá ká bẹ̀rẹ̀ látòkè ká wò ó bóyá tá a bá jọ ń kà látòkè kọ́ àmọ́ explain bá sì ẹjọ ìgbà tí ó bá ẹrú sùn látà tó bẹ ẹrú sùn tó ń di láṣọ mú kọ́ ni àyà jáde ni. Ẹ̀rí yín dà sá. ìgbà tó jí pátá pupa kọ́lá àyà náà fi jáde ni ẹ̀jẹ̀ máa dìnyá nǹkan tí ẹ̀ dìnyá ẹ̀. Èmi ò ráyè fẹ́ bu àwọn tí nǹkan bá ṣẹ́kù lórí wọn. Ìgbà tó fẹ́ more than 4 wives àbí nǹkan ni àyà tún jáde ni. We have evidence here. If you have our time, if you have my time, màá bá yín àjọ màmá sọ because evidence pọ̀. ẹjọ kó lè bá ní ìtì ẹja ní sùúrù àwa ṣèṣì yẹmi. pátákó pààyà mi ò síbẹ̀ ẹ̀rí pé ń bú èèyàn gangan látàárọ̀ ẹlòmíì ò ní ìkankan lórí ọkàn wa máa gbé. ẹ jẹ́ kí ẹni sùúrù ẹ jẹ́ kí a yanjú yọ̀ǹda mi. hadisi àbá ti lọ. kò tó bẹ́ẹ̀ kó dúró. wọ́n lè bẹ́ẹ̀ kó tó hadisi yẹn ni o. wọ́n dẹ̀ fẹ́ fún àfáàyàn ládìsí ó dẹ̀ lọ fáyàn dẹ̀ lọ. Tomi bíi pé wọn kì í ronú ni because immediately tí mo máa ní máa nìyẹn because normal I don't fucking care. The thing is tí ó bá ti ṣẹlẹ̀ báyìí immediately yẹn àyà kan wà ní. Àyà kan wà ní. Ẹ kálẹ̀ gbogbo lé o. Ẹ kálẹ̀ o. Ẹ kọ́lẹ̀ o. Ẹ kọ́lẹ̀ o. ẹ káàbọ̀ à ń dá yín lóhùn. Yes sir. Network ẹni àwọn àǹfààní ẹ̀ mọ̀ kan tó ń sọ yìí. Àwọn mọ̀ pé irọ́ ló ń pa ọmọ máa yíyàn bóróbóró ni wọ́n mọ̀ tọ̀. Tẹ́lẹ̀ mi tẹ̀fẹ́ bí wọ́n pé kí ló dé tí Ànábì sọ pé kí obìnrin máa gbé ọyàn sí géńdé ọkùnrin lẹ́nu. Kọ́ tó bá wa dáhùn yẹn náà. Nǹkan kí nìyẹn Ànábì yẹn ó hùwà àbàjẹ́ gan. Ó hùwà ìwà àbàjẹ́ gan ju bó ṣe ń sọ lọ. Ọmọ máa yíyàn bóróbóró ọmọ òótọ́ àwọn náà mọ̀ pé ọmọ òótọ́ tó lè sá lọ ọmọ òótọ́. Ọmọ pé nǹkan tí ìwà tí ọ̀gbọ̀dọ̀ bá lọ́wọ́ wèrè èèyàn ni Ànábì yẹn ń wù lọ́wọ́ ìjọ́ lè sá lọ mọ̀ àwọn questions wọn ò dáhùn ẹ̀ náà ọkàn ń parọ́ ni ọkàn ń yí wa bóróbóró ni tó bá ti dìgbà tiẹ̀ ní àyà máa ń sọ̀kalẹ̀. ẹ yé bú Ànábì wa ẹjọ bàbá Ifá ẹ má máa bú Ànábì wa ẹjọ Ànábì wa ẹ má máa bú ẹ má máa bú Ànábì wa. Ṣé èyí tó ti pa sán? Ṣé èyí tó pa sán? Èyí tó ti pa sán. Ànábì wa ẹ jẹ́ kó nítumọ̀ bàbá ẹjọ bàbá wa Ifá ẹ̀sìn àti ìmúnisìn ọpọlọ ní tọ́pìkì wa so ẹ lo 5 minutes tọ̀dọ̀ yín sà.
gbogbo àwọn táwọn comment section ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lórí topic yẹn ká fi máa rà fáwọn mi tó máa wá bàbá mi ètò láyé mo ti wà nígbà bíbọ bàbá Ifá o. ó yá ńgbà tán dẹ̀ ti wà ń bẹ̀ yẹn a tún gbọ́dọ̀ gbé wọn kú ó yá àti fún táìmù yìí ti ń lọ sàúdádì bàbá Ifá ọládà ó yá ń gbọ́. Ẹ̀sìn mi ò pọ̀jù pé mo kàn fẹ́ kí gbogbo ilé mo fẹ́ kí n pé iṣẹ́ kúta tẹ́ ẹ̀ ṣe ẹ̀sìn ìmúnisìn náà ni pé ọkọ̀fin kíní ọkọ̀fin kó wa lẹ́rú ni ọ̀dọ̀ fi ba ayé àwọn èèyàn jẹ kò jù bẹ́ẹ̀ lọ ẹni tó bá ní ọpọlọ tó bá ro kíní tó bá jókòó tó bá ro làákàyè á mọ̀ pé kò sí ẹ̀sìn kan tí ẹ̀ ti gbọ́dọ̀ súnmọ́ rárá so kí n gba àwọn yòókù náà láti sọ̀rọ̀ màá fẹ́ bọ́ sàlẹ̀ pé mo kàn fẹ́ kí mo lè fẹ́ kí iṣẹ́ kúta tẹ́ ẹ̀ ṣe Ọlọ́run máa fún yín ṣe ọwọ́ yá máa ròkè ìmọ̀ yóò ní dòfo ẹ ṣé gan. ẹ ṣé bàbá ẹ ṣeun mẹ́nà ẹ má bá àrẹ́ǹdì sí wọn nẹ́tíwọ̀kì yẹn ò dá lọ́dọ̀ mi bí ara. Bàbá Afro time ti wà lórí yín o. Afro Latino ṣé wà ń bẹ̀? Tí o gbólé ń gbọ́ mi ṣá? À ń gbọ́ yín o. Bóyá network bàbá yẹn ni kò wá òkè. Ẹ jọ Afro Latino ṣé wà ń bẹ̀ bọ́ wọ́n sọ̀rọ̀ tán sí náà. Sọ̀rọ̀. Ẹ jọ jẹ́ ká power tap kí network yẹn lè stable ẹ jọ. Ìyá mi ẹ má bínú mo wà bí ẹ má bínú ẹjọ ẹ má bínú. Lówó gbólé ṣe ń gbọ́ mi. À ń gbọ́ yín. Ṣé ẹ rí bàbá mi ètò láyé sálàlẹ́ wàlé wa sálàm ṣé ẹ rí ẹ̀sìn àti ìmúnisìn ọpọlọ ṣé ẹ rí programu topic tẹ́ gbé sí gbogbo English Yorùbá ẹ̀ lẹ́ gbé sí bẹ́ẹ̀ tá a bá sọ ní English slave trade ní gbogbo ẹ̀sìn pátápátá ẹni bá ti ń ṣẹ̀sìn oko ẹrú ló wà oko ẹrú yẹn ó dẹ̀ máa hádìí kó tó kú òǹbẹ because gbogbo ìlú tó mú ẹ̀sìn wá pátá wọn ṣe nǹkan tá à ń ṣe nílẹ̀ aláwọ̀ dúdú ṣé ẹ lè rí òyìnbó kó gbàgbé ni bó lè gbàgbé láéláé problem tó wá wà bẹ́ẹ̀ ni pé tí ò bá ṣe pé mo ní sin ọpọlọ à wà nílẹ̀ Yorùbá àgbàgbé 30 days prayer tá a máa ń ṣe ní pé mo lọ sí ìlú òyìnbó jẹ́ kí visa mi bọ́ sí jẹ́ kọ́mọ mi lọ lóyìnbó ọ̀la yàrá tó bá dé bíbá ìlú ẹlẹ́bọ ni wọ́n ń gbàgbé ìlú tí mo wà 5 times ló ń jẹun léde 5 times 5 good times mo ṣe jẹ kan tán nísìnyí èmi náà ti ń kọ́pì wọn á jẹun láàárọ̀ wọ́n pè yẹn ní desayuna with it breakfast tó bá di bíi 12 wọ́n á mu coke or fanta tó bá di 2 wọ́n á jẹun tó bá di 6 wọ́n pè kíní yẹn ní mẹ̀rẹ́ndà kọ́ńkọ́ fi nǹkan panu tó bá di 8 to 9 wọ́n á jẹun alẹ́ ẹ̀yin tẹ́ èrò oúnjẹ jẹ lórí ààwẹ̀ ẹ̀ wá tó wá sí bíbá yìí because kíní yẹn kò make sense ẹ̀ wá rí pé àrùn ọpọlọ ni ẹ̀ gbàgbé torí pé ẹni kẹ́ ẹ̀ gbàgbé ni kẹ́ ẹ̀ gbàgbé kẹ́ lè rí ire kẹ́ lè pa ẹ̀ṣẹ̀ yín rẹ́ ẹ̀yin náà wò máa ṣẹ̀ṣẹ̀ ní last year máa gbà máa fi parẹ́ mẹ́nìtì gbogbo ẹ̀sìn pátá ẹ̀dẹ̀ wàá wo àwọn èèyàn wa ẹ̀dẹ̀ àní kò sí 419 in real life ní ẹ̀sìn 419 in real life wọn ò ní láti lọ máa kọ́ scope ẹ̀ wọ́n kàn máa mú ẹ̀sìn lé lọ́wọ́ wọ́n ti gbà ẹ̀ kàn lọ ń kéde ní ẹ̀ wá dáṣọ́bù lórí ẹ̀ wo iṣẹ́ rí kéèyàn lọ kéde for example nísìnyí bí mi ṣe wà nísìnyí mo lè sọ pé ayá mo lè kà mo lè tún sọ mo lè ṣe mo lè tún ẹ̀fọ́ kí n wá dẹ́kun nísìnyí kí n wá máa náwó èèyàn kan wá ní òkè ọlá kọmọ star kọmọ kí n wá ní kí n máa kọyàn kí n sọ pé èdè yẹn ló máa fi rí ìjọba ọ̀run ẹ̀rí pé mo ní sí ni slave trade ni for example bíkọ́ kí ni yẹn máa ń bọ́ àbù mi ó ti yà chef tèmi náà ń gbà yẹn àfa tí n bá rí àfa tó ná mi tó ń kọ́ mi ní kí n gbà yẹn wẹ́ tàbá dára lẹ́kọ̀ọ́ tí n bá mu máa nà fọ́ lójú ni o. ẹ wo ẹ jẹ́ n fẹ́ lómi ṣe àwọn òǹkí wákàtí márùn-ún àwọn à ń ṣe ń bi iṣẹ́ bí wa ẹ jẹ́ n fẹ́ lómi láyé mo fọ́ lóyún bàbá mi ètò láyé mo ṣe bá a gbá o ẹ ṣe gan-an.
Fami, àgbà onítàn lórílẹ̀. Ẹ ṣé sà. Àfà Sheikh Darussalam àbí kí ni orúkọ yín? Sheikh Darussalam. Ok, ẹ káàbọ̀. Salaam alaikum. Sàlátù mọ́lẹ́kùn náà ní mọ́lẹ́wọ́. Bàbá ètò láyé ẹ ti lálejò sà. Wà ń bẹ̀. Aisha wà ń bẹ̀. ẹ̀yin náà ni ẹ bá wọn sọ̀rọ̀ kán sọ àwọn wà níbi fún wa ká gbọ́. Naam, bàbá Sheikh ṣàlàáfíà lẹ́wà. Àlàáfíà ni ẹ ṣáà gbọ́ bá ṣe ń sọ̀rọ̀. Ok, mi à lè sọ. Ẹ jọ̀ọ́, àwa curious ni a fẹ́ kẹ́ bá wa sọ. Ẹ jọ̀ọ́ mi ò fẹ́ kí obìnrin bá mi sọ̀rọ̀. ṣẹ̀rí ara ẹ̀kọ́ tá à ń sọ pa àwọn ọmọ náà nìyẹn. Ara tá à ń sọ pa àwọn ọmọ nìyẹn. Ó gbọ́ bí ẹdú ohun ẹni tó sọ̀rọ̀ yìí. o níyàwó ńlé o bímọ obìnrin. Just move out of here. Ìyá òun ṣe obìnrin. Humanity. Ìbáyìí náà. Ara tá à ń sọ nìyẹn. Ṣé rí ẹni tó wà lórí orí ìkànnì yìí? Ó dáa, ẹ sọ dáadáa 5 Sheikh Darussalam, ẹ sọ dáadáa 5 tí Muhammadu wù. Bismillah. Ní ìwòye ọmọ títí ti wá. Ọ̀pẹ̀ mo kọ́kọ́ fẹ́ kọ́ bá mi lọ sí Suratu Nas verse 4 tàbá ẹni tó lè bá wa ṣí. Suratu Nas verse 4 ó yẹ ká kárì. Ó ní kúlú mọ́ yẹ̀díhù wá sá. Ọ̀rọ̀ kúlì náà ní ṣá. Humanity wà láì gbádùn rárá. Kí ló dé gbé Sheikh wọlé? Mo lọ fi ń dá wọn láàmú kiri orí péjì yìí. Tí bá ti fẹ́ lọ fún àjọ̀gbọ́n ni wọ́n máa ń lọ ń lo Darussalam mi o. Bàbá ètò láyé mo kí yín o. Mo ṣe àwọn tí mo ti fẹ́ báyìí sọ̀rọ̀ báyìí mo ti mọ ẹni tó wà ń bẹ̀. Ẹ fẹ́ lọ pẹ́ dá mi wà ní. Ó mọ̀ yín pa. Ẹ kú sí àwọn ọmọ ọlẹ́ o. Humanity ẹ̀yin lẹ gbá mi àbí? Ẹ̀yin gbá mi. Humanity ò mọ̀ pa wà á lé lápò bí ìwọ ni. Padà bò wọ́n. Pẹ̀lú pé fọ́ọ̀mù ẹ gbá mi. Bí ó dé orílẹ̀ yìí. Tàbá wò dáadáa, a rí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó jókòó ó wí pé àwọn lẹ́mí ilẹ̀ aṣálẹ̀ mà ní lẹ́mí. Báwo làwọn èèyàn mi ṣe máa jẹun, lọ́n ṣe máa mú, lọ́n ṣe máa rí ná, lọ́n ṣe máa rí lò. Ó wá wí pé kí mo lè gbé kalẹ̀ tó máa jẹ́ ọ̀nà tí àwọn èèyàn mi máa fi lọ́ àwọn orílẹ̀-èdè lọ́wọ́ gbà láti fi gòkè. Ó wá gbé nǹkan tí wọ́n ń pè ní Islam kalẹ̀. Lára Islam tí ó wá gbé kalẹ̀ yẹn tó jẹ́ ṣìgìdìlẹ̀ Saudi tí ó ń bọ tó ti lè kúrẹ́ sí tó gbélẹ̀ àwa rí pé òun ló padà kọ ogun jà wá ní orílẹ̀-èdè lọ́jọ́ tèmi. Ṣùgbọ́n Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ṣe dáadáa fún àwọn ìran ẹ̀. Àwọn ọmọ aládé ni káwá jí báyìí káwa náà ṣe dáadáa fún ìran wa. Nítorí gbogbo bá a ṣe ń pariwo tí àwọn alákatakítí yóò fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ wa yọ. Ìran ọmọ Larubawa kan ò ní ẹ bá ṣe pé fún Muhammad. Nítorí gbogbo tí àwọn ọmọ Larubawa ń pín lọ́jọ́ tèmi Muhammad ló ṣètò ẹ̀ kalẹ̀ fún wọn. Àwọn Yorùbá bàbá wa dẹ̀ bọ̀ wọ́n ní pé ẹni gọ́ ló ń gbégun nu. Nítorí wọ́n máa bá ka owó ni iye tó máa sọ pé ó wà ń bẹ́ẹ̀ ni. Ibẹ̀ ẹ̀hún ni ó jẹ́bi tí èmi máa sọ. Ẹ bá wá wo àwọn Fúlàní ṣe ẹjọ́ ẹni tó bá wà ṣé Fúlàní ní ìran Fúlàní ò ní ìran náà kàn bá gba Islam láti fi gbalẹ̀ láti fi jogún ìran fúnra wọn gẹ́gẹ́ bí àwọn Usman Dan Fodio ṣe ṣe lọ́jọ́ tèmi nísìnyí àwọn Fúlàní ti ń kílèmù Fúlàní Haúsá to tell you pé wọ́n ti gba ìran Haúsá nìyẹn. Wọ́n wá rí pé ìran Haúsá yẹn ò tí ì tó àwọn ilẹ̀ aṣálẹ̀ náà ní ìran Haúsá yẹn kò ṣe pé nǹkan fi bẹ́ẹ̀ pọ̀ dáadáa bẹ́ẹ̀ náà fi wá ń bọ̀ ní àwọn ọwọ́ sàlẹ̀ bí. Ó wá kù sẹ́mi àti yín lọ́wọ́ láti má jẹ́ kí ọkọ wa ní ẹ̀rù ọpọlọ. Ẹ rí pé nígbà tán dé Kwara nísìn láti ibi Kwara àti ń gbọ́ Fúlàní Yorùbá ní 5 years ago ṣáà gbọ́ nǹkan tó ń jẹ́ Fúlàní Yorùbá tó bá yá nísìn kò ní sí nǹkan tó ń jẹ́ Yorùbá mọ́. Tẹ́ bá rí nísìn tipátipá lè máa fi rí original Haúsá. Tẹ́ bá máa gbọ́ Fúlàní Haúsá. Ní years back kó tó dé pa máa Dan Fodio dé ṣé agbọ́n nǹkan tó ń jẹ́ Fúlàní Haúsá. Bọ̀ nígbà tán ṣe jihad débẹ̀ tán jagun tán kọ́ńkà
because Islam is all about conquest. Irú ní ìsìtẹ́mi náà bá wò pé wọn mi ò lórí irun mo lè gba Islam, tí n bá gba Islam màá fi conquer àwọn kan, màá gba ilẹ̀ wọn, màá dominate wọn. Nítorí ẹ̀ owó wá kù sí gbogbo àwọn ẹlẹ́sìn tá à ń bá sọ ní ọwọ́ láti padà sínú ìwé ìtàn láti lọ mọ̀ pé gbogbo kìíní plan work ni, and Fúlàní ò dẹ̀ ń kánjú bí Islam náà ṣe kánjú. Kíní Fúlàní ò fi ń kánjú ni pé bó lè take wọn ní 200 years wọ́n máa achieve aim wọn. Tẹ́ bá wò ní wọ́n ní bọ́mọdé bàbá tán abárọ̀bá ogun tán ti bá ìran Yorùbá jà tán borí kò ń ṣọ̀rọ̀ márùn tí àwọn bàbá wa dẹ̀ stand the ground wọn tán dẹ̀ dúró ṣinṣin. Ó wá kù sáwọn ọmọ wọn náà lọ́wọ́ ogun tá a wọnú ẹ̀ nísìn nítorí tá a bá ní pé káwọ́ tẹ́ máa wà àwọn èèyàn tó máa fi Kwara lẹ̀ fún wọn ni. Ṣé ẹ rí nǹkan tó bá fi lè máa wà ọmọ aládé tá a fi lè sọ pé ẹ Kwara ṣèbọn tó sẹ́pà àwọn ìṣe Yorùbá tá a fi lẹ̀ fún wọn wàláhì ogun ti ja gbogbo ìran Yorùbá. Wọ́n máa kó wa lẹ́rú tán ni because òun ló jẹ́ bí main center tán fi lè gbà wọlé sí everybody lára. Nítorí gbogbo àwọn ọmọ ọ̀ràn Yorùbá àwa láti Kwara àwa láti Èkó àwa láti anyway a gbọ́dọ̀ pawọ́pọ̀ ká lé wọn kúrò ilẹ̀ Kwara because tá a bá lé wọn kúrò ní ilẹ̀ Kwara ibẹ̀ lógun ti máa padà já gbogbo wa. Nítorí tá a bá wò pé ilẹ̀ Kwara lọ ti bẹ̀rẹ̀ sí ní tán wà tán fi tàn dá Ọ̀yọ́ tán fi tàn dé Ìgbónà tán fi tàn dé gbogbo Ọ̀ṣun Òṣogbo. So náà tá a bá fi wọ́n lẹ̀ tá a ti fi state kan lẹ̀ fún ẹgbẹ́ pé kò ń ṣe pé wọ́n máa ń gba gbogbo state náà ní ẹ̀kan náà. Tán bá tún wá gba another state náà tá a bá sọ pé àjà ní ìsìn láti gba Kwara padà ṣé tán bá tún gba another state náà àtún sọ pé no àwọn kókó ti sọ pé àwọn ò ń ṣe Yorùbá a máa tún fi yẹn náà lẹ̀ inú state bíi mẹ́fà tí a manage gẹ́gẹ́ bí ìran Yorùbá tán sún wa kan state mẹ́fà. So tá a bá tún wá fi ìyẹn lẹ̀ tán bá tún sọ pé àwọn tún gbà míì pé ọ̀run ṣe ìran Yorùbá tún máa fi yẹn náà lẹ̀ báwo lọ ṣe wá ní kọ́ńkà wa ó kù sí gbogbo wa lọ́wọ́ láti ronú láti jí gìrì láti mọ̀ pé jáì kò ń ṣèjà bóyá Kwara tàbí pé kíní ilẹ̀ wa la fẹ́ gbà which is our own soil àti orírun wa because tá a bá fi lè fi Kwara lẹ̀ àti fi ogun já Yorùbá o àwọn bàbá wa tán bá àwọn Fúlàní já lọ́jọ́ nígbà wáṣẹ̀ wọn wípé Kwara kùkú ń ṣe ilẹ̀ Yorùbá wọn dúró tán even gan lóòótọ́ Yorùbá máa ní differences but tó bá di bíi pé ká parapọ̀ ká gbógun ti nǹkan tó fẹ́ gbógun ti wa gbogbo àwọn bàbá wa máa parapọ̀ wọ́n máa ń pa ẹ̀mí pọ̀ láti fi ogun jà àwọn tó fẹ́ fogun jà wá ni ìyẹn ni mo rí pé a lè ṣe nísìn àwọn ọmọ Kwara original tó bá wà láàrin wa bí àwọn ọmọ Ìgbòmínà gbogbo wọn báyẹn náà kí gbogbo wa kájọ fi ọwọ́ sowọ́pọ̀ kájọ lé wọn kúrò ká má ṣogun ẹlẹ́yàmẹ̀yà báyìí nísìn ká má wo ọ̀rọ̀ ẹnu wọn ká má wò àwọn tá a bá dẹ̀wọ̀ àwọn tó ń make statement ní Kwara àwọn tí ó jẹ́ Fúlàní àárín wọn ni náà tẹ́ pé àwọn ò ń ṣe Yorùbá tẹ́ bá rí àwọn Yorùbá gidi àárín wọn ọ̀n ní ẹ̀bà sọ bẹ́ẹ̀ kí ló fi statement ṣe ni pé láti fi divide and rule wa wípé táwọn bá ti sọ pé àwọn ò kí ń ṣe Yorùbá àlè dúró so tá a bá lọ play to their game ó kù sáwọn ọmọ aládé lọ́wọ́ o ìjà kò ń ṣèjà kékeré o àríjà òun ló máa ṣẹ́rí ìjà tá a wà níbẹ̀ yìí òun ló máa determine bóyá a fẹ́ gbá òmìnira ni tàbá fẹ́ ṣerú mo sọ mo dúró náà o àbúrò o. ṣeun sheik wa Abdulsalam Darussalam Sheikh Darussalam. ok sheik Darussalam ẹ ǹlẹ́ ẹ kú gbogbo ohun tẹ́ ẹ dàrú náà tẹ́lẹ̀ tẹ́ ẹ tún tó fúnra yín bàbá Àbáyọ̀mí àbí Ayọ̀bámi akínyàn. ẹ wò ìyá mi mo kíyín ẹ kú ètò gbogbo ilé o rọ̀dí aláwọ̀ tá a lá fún yín o yára mi mọ́ ètò láyé. bàbá mi. bàbá Adéyẹmí Mr. Q Scofield Oríyọmí ay mọ̀dá mo kí everybody lọ́kùnrin lóbìnrin ṣá ètò láyé ẹ̀yin àti ms bàbá ẹ ti sọ ó dẹ̀ ti ń rí bẹ́ẹ̀ asọ̀rọ̀ ṣẹ́ ní tí ó kì í ṣe asọ̀rọ̀ dànù ẹni 2026 tá a wà yìí pìtìpìtì àwọn àáfàá ni pìtìpìtì dẹ̀ ti ń dé bá wọn ẹ̀yin náà wo akéwù tọrọ jẹ àgbàlagbà tó bọ́lẹ̀ nísìn ìgbà tó dé stage kan tó bọ́ sí logical thinking yẹn pé ó padà máa sá lọ ó máa sá lọ last ní wọn bí ìgbà yẹn kọ́ ni mò ń lọ náà àkọlé tọ́pìkì wa ni ìmúnisìn ọpọlọ pẹ̀lú ẹ̀sìn láàkọ́ náà kí ló ń pè ní ẹ̀sìn ẹ̀sìn à ń sin àwọn Lárúbáwá ni a dẹ̀ ń sin àwọn tọ́pùra wọn ní European ni àwọn àgùntàn àwọn méjì yẹn là ń sìn báwo ni ìwọ kan ṣe máa pa owó lórí ilẹ̀ tán ní kò mọ́ pé kó máa kó bọ̀ nílẹ̀ mímọ́ ẹ pé ìkónilẹ́rù ọpọlọ lásán onìkan tó ń pè ní ẹ̀sìn orí ilẹ̀ ọlọ́ràá ilẹ̀ tó kún fún wàrà tó ń ṣàn fún yín ìwọ máa pa owó lórí ẹ̀ wà kó lọ sílé aṣálẹ̀ ilẹ̀ òfò kákan wá imagine kó jẹ́ pé àwọn Lárúbáwá ló wà lórí ilẹ̀ wa ilẹ̀ ọlọ́ràá yẹn kí àwa ìwà wà lórí ilẹ̀ wọn tó jẹ́ ilẹ̀ aṣálẹ̀ ẹ̀kọ́ imagine pìtìpìtì ayé tó bí máa dé bá ọ̀tá wa síbẹ̀síbẹ̀ náà àwọn wèrè Muhammadu yẹn náà ó dẹ̀ wá kúkú ọpọlọ
ó gbé ọpọlọ kalẹ̀ wípé ẹ jẹ́ kí n kọ̀wé mo dẹ̀ mọ̀ pé kò sí nǹkan tó ń jẹ́ Muhammadu ìròrí àwọn kan lásán náà ní tán ṣe pé wọ́n lajú wọ́n fi wá pa àwọn bàbá alẹ́rú ní 500 gbogbo everything lọ peaceful before 500 years ago now ìgbà tán dé náà ní wàhálà bẹ̀rẹ̀ sí ní dé lórí ilẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní scatter everything wọ́n wá jẹ́ ká máa ní hope nínú ayé wọ́n ní ká máa ní hope pé ọ̀run ni ìrètí wa wà ká máa rí ilé ayé rárá àti rárá ìlú tí ò dá natural resources wa wọ́n ń kó lọ owó wa ibẹ̀ lẹ ti máa rí ìyá aláta mi tó ń ta tẹ́lẹ́gbẹ́ títì tó ń sunkún Mẹ́kà ẹ máa rí bàbá mi tó ń sunkún Jerusalem ẹ wo ìkóni lẹ́rọ ọpọlọ yẹn ìlú yóò dẹ̀ dá agídí lẹ fi ń núná 12 hours agídí lẹ fi máa rí ọ̀nà tó dáa adẹ̀ ń mékì owó adẹ̀ ń kakú billions of nairas billions lọ́dọọdún adẹ̀ ń kó lọ bẹ̀yẹn alọ́fin tún ìlọ ẹ̀ ṣe ẹ̀sìn ó ní màá kọ́ rí ní ayé yìí tó ń gba owó lọ́wọ́ èèyàn láì provide the product mi ìrírẹ́rì láyé mi táwọn èèyàn wa bá lọ China bí wọ́n fẹ́ lọ ra aṣọ fẹ́ lọ ra kínní wọ́n máa wá síbi àwa tà fún wa lórí ilẹ̀ wa bó dé Japan lọ ni ẹ máa lọ kó Toyota ẹ máa kó kínní ẹ máa bọ àwa ń tiwa a máa lọ fowó wa sọ̀kò fún fẹ́ǹsì àtúmọ̀ máa ṣe patí ẹ wo mi ì mọ ibi tá a já sí òtí ẹ̀ wá àárín òtí ẹ̀ wá yé mi mọ́ bó ṣe dórí ilẹ̀ wa yẹn ò yé mi bíbi wọn ṣì yẹn ṣe tíìkì tó lẹ́wù tó tíìkì dé lónìí kò yé mi tẹ bá rí ọmọ ẹlòmíì ọmọ Yorùbá ni o ibi tán wá da kọlu ẹrù dé ó pè kò kú lórí tẹ bá ń sọ fún bọ ẹyin bàbá rẹ ti sọ ẹyin 2026 yìí o àti àgbàlagbà kí ó tọrọ jẹ àti lítúwa kí ó tọrọ jẹ ọdún pìtìpìtì náà wáyìí pìtìpìtì yẹn á dẹ̀ máa bá wọn níwọ̀n ìgbà tí wọn bá lè gbé làákàyè kalẹ̀ tán bá lè think logically tán lè ronú logically pé kí ló ṣẹlẹ̀ èdè Yorùbá ni mò ń sọ ìran Lárúbáwá yàtọ̀ bí Chinese ṣe wà bí Japanese wà àwọn Indian wà lóríṣiríṣi ìran pọ̀ lóríṣiríṣi ó yìí jẹ́ pé ìran wa nìkan náà ni wọ́n kórira moreover a máa rí àwọn akéwù tọrọ jẹ tán wá sọ pé ẹ ṣáà nìkan là ń lọ sí Mẹ́kà ni orí ẹni tó bá ń sọ bẹ́ẹ̀ regardless of ẹni tó lè jẹ́ orí ẹ̀ ò pé t'Amẹ́ríkà bá ń kó lọ sí US system work ń lu wọn tí gbogbo northern part of Africa yìí pẹ̀lú bẹ́ẹ̀ ti colonize wọn brainwash wọn tó bá ń kó lọ sílẹ̀ Mẹ́kà tó lọ fi ń sọ òkò nǹkan work ń lu wọn àwa tiwa tí nǹkan ò tí ì work ń lu wa lẹ́tí wá ń kówó yín lọ́ fi ń ṣàṣedànù ó pè kí ẹlòmíì má ní ilé lórí kọ́ṣà fún Mẹ́kà yẹn kó lọ ó pè kí ẹlòmíì má ní ibi tó ń sùn kọ́ṣà fún Jerusalem kó lọ ó pè mí wá mọ bí tá a já sí ìjọba dẹ̀ ló wà ní ìjọba ní number one solution wa láti lè gbà wá but àwọn náà sapamọ́ sọ́ndà kínní mi mọ bí brainwash náà ṣe affect àwọn náà bó ti yẹ pé wọ́n máa ń bí náà ní gbogbo wa àti bára wa nú ẹ̀ but tó bá bíyàn sínú wèrè tó bá padà rántí pé àtàmì mi ti pé bọ̀ ẹ fún mi ní 1 minute ẹjọ́ ìyá mi tó bá padà rí pé wèrè là ń ṣe. ẹ máa sọ̀rọ̀ yín lọ mo gbé ẹ máa sọ̀rọ̀ yín lọ. ok sir tó bá bíyàn sínú wèrè ẹni tó bá bí sínú wèrè ó lè má mọ̀ pé wèrè ló ń ṣe bọ́jọ́ kan tó bá fi lè padà mọ̀ pé wèrè ló ń ṣe ẹni tó bá rí pé population àwọn tó ń ṣe wèrè yẹn pọ̀ tóun dẹ̀ ti rí pé wèrè ló ń ṣe ṣé kò yẹ kóun fi inú wèrè yẹn ni kó wá jókòó kó wá máa ronú pé bá lè já sí báyìí ṣé èmi nìkan ni mò ń ronú ìrònú mi nìkan ló fẹ́ yàtọ̀ kíníkan ṣé kó mọ̀ pé ó ti jí ilẹ̀ káàárọ̀ òjíire náà dà wá sí ibẹ̀ náà fi wá sí Ọlọ́run Olódùmarè dẹ̀ ti tóbi ju ẹni tó máa kọ ìwé tó bá rí àgbàlagbà bí ọkùnrin bí obìnrin tó bá sọ pé Ọlọ́run sọ̀rọ̀ nínú ìwé kan ká kọ́kọ́ ìwọ tó bá fi lè jọmọ kọ́kọ́ rí ẹni yẹn bí àgbàlagbà òpònú mi kó nǹkan tí mo jẹ sọ mo tún máa tún sọ lẹ́ẹ̀kan sí nǹkan tí mo sọ mi ní kó jẹ́ tẹ bá rí anybody tó ń fi àlòkù ìranu àbí báíbù tó fi ń ronú tó fi ń sọ fún wọn aládé pé Ọlọ́run sọ pé ẹ rí wọn bíi non-entity làkàyè wọn ibi ojú wọn sì dúdú àwọn yẹn bí i 1600 làwọn sì wà wọn ò tí ì wọ 2026 rárá ìwé kan táwọn ọ̀jọ̀gbọ́n kankan òrórí tán kọ wọn wá gbé wá fún ọmọ aládé ìwọ tẹ ní àlùmọ́ọ́nì ta ní lórí ilẹ̀ ní ilé katán ó lé ní 50 àwa wá ní ọmọ ẹlẹ́ran tiwa wá ń jẹ́gun àtún wá ń ṣiṣẹ́ lórí ilẹ̀ wa àtún àdẹni tiwa àtún kó lọ sọ̀kò Saudi nǹkan tó tiwa wá máa ń dùn mí jùlọ ayé mi ojú pé Saudi wá ń fi owó tiwa wọ́n fi ń kọ́ tallest building wọ́n wá ń compete pẹ̀lú Dubai àmọ̀pọ̀ lè po bọ́sọ̀ owó epo nìkan náà ń jẹ́ tẹ bá lọ sáàtì ìlú tó ya ọ̀lẹ jù Saudi tí ó bá sí 1 to 5 bí a mọ̀ kúrọ́ ni wọ́n bá 1 to 10 àwọn yẹn àwa bá lọ ń ṣerú àwọn máa lọ káàkiri máa lọ máa ṣerú àwọn tó máa ṣègbè sí aṣálẹ̀ àwọn tó máa ṣègbè sí Mediterranean Sea tó pọ́n wá gbíná pastor níbola bí tá a ti bára wa ò tiẹ̀ yé mi rárá ẹni tó bá létí kó gbọ́ ìwọ tó bá jọmọ ọkọ 2026 làwà yìí ẹ ṣí ọpọlọ yín lẹ̀ ẹ jẹ́ kó orí nǹkan lukú pé
ẹ kó ònú ìgbèkùn ẹ̀sìn tá a bá fi lè kó ònú ìgbèkùn ẹ̀sìn number one solution nìyẹn from there tá a bá ti lè ń dá inú rò pé wọ́n ti ba ayé wa jẹ́ lókù ètò láyé sáàlà aliwa sálà fún yín ms baba Ansin kò ní bàjẹ́ fún yín lágbára Olódùmarè gbogbo wa ń bẹ̀ máa wà ń bẹ̀ ni mo kí yín lẹ́ẹ̀kan sí 12 million kálọ́ fún máa fi sọ̀kò ní Saudi àwàdẹ́ ẹ̀rún pa kò sí náà 24 hours nílẹ̀ káàró ìjíire kí ló ṣẹlẹ̀ ẹ wá ní ẹ̀ ní ronú ẹ máa ronú by fire by force ìwọ tó bá fi lè jẹ́ ẹrú àbí àgùntàn péré wálé o ò lè jẹ́ ẹrú àbí kò jẹ́ àgùntàn kó tún wá rí ẹbí ọmọ aládé kò ṣeé ṣe ilẹ̀ ò lè jámọ́ nǹkan kan Saudi àti Israel ló máa já nǹkan sí ẹ ṣé ìwọ tó jí tó ń rí pé ẹni tó bá gbàdúrà fún orílẹ̀-èdè Jerusalem yóò ṣe rere àbúrò tó rí pé Mẹ́kà ní ilẹ̀ mímọ́ báwo ni ilẹ̀ bàbá yìí fẹ́ jọ́ lójú ẹni àmọ́rí yóò bá kú nìyẹn wọn bá gbalẹ̀ yẹn kò kún ẹ́ ilẹ̀ Mẹ́kà ilẹ̀ òfò ilẹ̀ ìbànújẹ́ ilẹ̀ àdánù lẹ́fí ń wé ilẹ̀ bàbá sí ilẹ̀ tẹ̀lé dá tòmátò sílẹ̀ tẹ̀ déédéé sílẹ̀ tó bá wù tẹ́fì tí máa lọ tẹ́ máa gbádùn ayé yín àwọn tí wọ́n wà nílẹ̀ tó ń export oúnjẹ àwọn tó ń export oúnjẹ wọ́n tún wá ń gbádùn tí wọ́n rí oúnjẹ jẹ ju ẹ̀yin tẹ́jọ́ ọmọ aládé lọ what concerning ẹjọ́ wọn kálukú yẹn gbá rìsáàcì kẹwò bí ẹ̀sìn burúkú ṣe wọlé sí wa lára ẹwọ ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ jẹ́ kí n sọ ní kí n dánu dúró Olódùmarè wà pẹ̀lú gbogbo àwọn àtàjọ máa lẹ́dí pátápátá ìṣàbọ̀rún mi ṣàbọ̀ yìí.